òun tún rédíò owó ti gbà àti pé òun tún ti ẹfẹ̀ ní sáà mẹ́mà sùn yẹ ká jáde lọ òun tún ẹfẹ̀. What's that cup called? That American cup that everyone's got. Ìmọ̀sùn ti máa díjú, ayé sásì mi lọ́kàn ìyẹn ọ̀rọ̀, àyè mi mọ̀ bọ̀ láhàn lọ́pọ̀ ládé. Ayé tẹ̀lé kan yọjẹ, tẹ̀lé kan yọjẹ, ayé tẹ̀lé kan yọjẹ, làwọn bá ń jẹ́sù àbí ẹni jẹ́sù. Asante kowe ke, Asante kowe ke, aide ni mo ba sọ̀rọ̀, ya palo na ni o, ọba ni mo ba ya palo na ni o, ọba ni mo ba ya palo na ni. Ayé tẹ̀lé kan yọjẹ, tẹ̀lé kan yọjẹ, ayé tẹ̀lé kan yọjẹ, àwọn kan jẹ́sù àwí ẹni jẹ́sù. Oya wa lọ gbádùn wàrà rẹ̀, fújì tó ti stẹ́pọ̀. Wa lọ gbádùn wàrà rẹ̀, fújì tó ti stẹ́pọ̀. Àwọn èèyàn pàtàkì tó mọ̀ ọ́rù ẹ̀ gbogbo wa lájọ́ fújì. Èèyàn pàtàkì tó mọ̀ yá yìí gbogbo wa lájọ́ fújì. Tàgbà tọmọdé tó mọ̀ yìí, wọ́n lè fi para, wọ́n jó, wọ́n jó, wọ́n jó. Àgbà tọmọdé tó mọ̀ yìí, wọ́n lè fi para, wọ́n jó, wọ́n jó, wọ́n jó. Ẹni máa bá, ẹni lẹ́sẹ̀ fi pè kú lójú ọ̀nà. Ẹni máa bá, ẹni lẹ́sẹ̀ fi pè kú lójú ọ̀nà. Ẹni máa bá, ẹni lẹ́sẹ̀ fi pè kú lójú ọ̀nà. Somebody.
tó bá kúkú òjò. Tó bá sẹ́ńkulé ooo, ìmìnú àgbàdànù. Ọ̀rọ̀ lágbájá tó bá kúkú òjò. Tó bá sẹ́ńkulé ooo, ìmìnú àgbàdànù. Ìgbà tó yẹ, ojú ọ̀run tó ṣì bẹ̀rẹ̀ ó tún padà bọ̀, ó bẹ̀rẹ̀ sí ní owó. Ìwọ ni gángan, bàbá ní ayé fún àìmọye tó ń bẹ̀ wọ́n lè tí orí ọlọ́wọ́ bá. Sọ́mú pé kọ́lá tí gbẹ̀gì kan ń bẹ́ torí tí rí lọ́wọ́ bá. Ìpínlẹ̀ Kogi o. Ọ̀rọ̀ lágbájá tó bá kúkú òjò. Ó bọ́ sẹ́ńkulé o. Òjò nínú àgbàdànù. Ọ̀rọ̀ màrí o. Ẹ̀dá kún ẹgbẹ́ ìyàwó.
ṣe o. Ṣé pé tí mo rí olúwa máa ń mẹ́kọ̀ọ́ sí? Mo bá ṣàtì ó bá ń bá. Àkàtì mo bá ń bá. Àyọ̀kẹ́lẹ̀ rírí sí o. Ó kẹ́lẹ̀ rírí sí. Mo bá ṣàtì mo bá ń bá. Bọ́lọ́bà ló ń bọ̀. Bọ́lọ́bà ló ń bọ̀. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Àlùjọ lè fújì ṣẹ́ra ìdè. Àlùjọ lè fújì ṣẹ́ra ìdè. Àlùjọ lè fújì ṣẹ́ra ìdè. Jama, ṣé kí ni ẹ̀ fún mi? Máa gbọ́ bí mo ṣe ń forí mi sọ. Sọlá Mákindé o. Ẹni tó rí bá ti dá o, omi ti dá ẹ náà. Ẹni tó rí bá ti dá o, omi ti dá ẹ náà. Ẹni pàkàdà, ọ̀lẹ pàkàdà lásán, aṣọ ẹ̀ àfàyàlẹ̀. Sọlá Mákindé, àwa ìdílé, èké yìí, mo jẹ́ Sọlá Mákindé, àwa ilé, ọmọ ilé àbá, tó dojú yọ̀bọ̀, òfófó lójú wa, àwọn àìsàn gbà ó. Sọlá Mákindé o. Lágbo fújì máa yà lọ lájọ́ láyọ̀. Ọjọ́ ìlú lágbo fújì máa yà lọ. Lájọ́ láyọ̀. Lájọ́ láyọ̀. Lájọ́ láyọ̀. Ọjọ́ ìlú lágbo fújì máa yà lọ. Lágbo fújì máa yà lọ. Fújì ọ̀fọ̀ àìlè. Ọpẹ́ ìyàwó fújì máa yà lọ. Ọpẹ́ ìyàwó fújì máa yà lọ. Márùn jímọ̀ mímọ́, Sọlá Mákindé. Márùn jímọ̀ mímọ́, Sọlá Mákindé. Wọ́n ní bàbá yóò lójú. Sọlá Mákindé. Àwa ìdílé. Sọlá Mákindé. Àwùbá ilé. Sọlá Mákindé. Ọmọ ìlànà. Sọlá Mákindé. Tuntun ojú yọ̀bọ̀. Sọlá Mákindé.
ẹni bá yọnu sí wa ẹni bá yọnu sí wa o àpèmọ́ra là pè tèmi ní èpèmọ́ra ẹ ẹni bá yọnu sí wa sọ pé èèyàn tó yọnu sí ẹ tó o bá sọ pé èmi ló sọ yẹn fún sọ pé èèyàn tó yọnu sí mi èèyàn tó yọnu sí mi ó ṣíwájú ìyanu Ọlọ́run ọba ìyanu Ọlọ́run ọba ìyanu Ọlọ́run ọba òun lẹ́ ó máa rí ẹni bá yọnu sí wa ẹni bá yọnu sí wa o tó ń dùnú orí Ọlọ́run lára tiwa ó ṣíwájú ìyanu Ọlọ́run ọba ìyanu Ọlọ́run ọba ìyanu Ọlọ́run ọba òun lẹ́ ó máa rí àánú rọ̀ orí gbà adé orí yọ.
àtọ̀tún àtòsí ire má padà lẹ́yìn mi. Owó wá mi wá. Owó wá mi wá. Owó bá mi fi wálẹ̀. Owó wá mi wá. Ajé ń bá mi sùn, ajé ń bá mi jí. Yóò fi mi sílẹ̀, ìṣèlàjọ máa gbé. Ajé ń bá mi sùn, ajé ń bá mi jí. Ajé ń fi mi sílẹ̀, ìṣèlàjọ máa gbé. Ajé ń bá mi sùn, ajé ń bá mi jí. Ajé ń fi mi sílẹ̀, ló máa gbé. Ajé ń bá mi sùn, ajé ń bá mi jí. Ajé ń fi mi sílẹ̀, ìṣèlàjọ máa gbé. Tony Chapman, I love listen to my music. This is consolidation, the consolidation. Okori Ayinde Adewale. Olaya Bala Ọba Fuji Ayinde. Bàbá bẹ̀rẹ̀ yẹ súnmọ́ bí. Àwọn tẹ́lẹ̀ mọ̀ bá ti ṣe ọlọ́lẹ̀ mọ́lọ́sẹ̀. Àwọn tí ó bẹ̀rẹ̀ bá ti ṣe ọmọ fẹ́ kú ọjà ọmọ fẹ́ kú ọjà. Òkété òfẹ́ kì í jà mọ́ yíyọ́ lẹ́kùn. Thank you very much, sir. Eshegon, sir. But before you go, sir. Bible, sir. Sir. Before you go to publicly appreciate you with a token, so I'll just hand over the mic to Alhaji SK Sensation to make the presentation. Good evening, everybody. Good morning. Thank you so much for being there for us. Èmi ò ní lè present here. Tosin Asafa ni ma delegate oko present here. Eshe Chairman, on behalf of Fuji Opera team, we'd like to present this fantastic award to our daddy, K1 the Ultimate, for the support and promoting this genre. Eshe Daddy, I appreciate you, brother. Yes, sir. Yes, sir. Ẹ ṣé adúpẹ́ o, Fuji Opera, you na do well, we thank you. Ẹ ṣé London, ẹ má ṣùgbọ́n lẹ́yìn ọdún márùn-ún àfi lọ́ra eré kí London àfi lọ́ra eré kí London Fuji Ogo International láti London ó dà Amẹ́ríkà àfi lọ́ra ó dà Amẹ́ríkà àfi lọ́ra ó dà Amẹ́ríkà.
selfless contribution award. It is indeed a well-deserving honor as the President, Fuji Musician Association of Nigeria. You lead, other follows. And I want to ask you to please put in more. What we are trying to do, to every foundation, there is a serious driving force. That is what you are. That this festival goes international. Right from Nigeria, it goes to London. From London, simultaneously, it happens in America. That means you are eating the world. You're taking Fuji to knock very many doors. Quality. This is for you. This is for Fuji musicians across. Congratulations. Congratulations. Like I used to say, Fuji means fun, means faji. Fuji mi, ole kukole shao. Ori elo she dale lao. Ọlọ́run ló fàádùn sí Fuji mi o. Ẹ̀yin ará lè Fuji mi, kò lè gbogbo lè shao. Ori elo she dale lao. Ọlọ́run ló fàádùn sí Fuji mi o. Àtẹ́wọ́ mi ní yáyá. Àtẹ́wọ́ mi ní yáyá. Àtẹ́wọ́ mi ní yáyá o. Àtẹ́wọ́ mi ní yáyá. Ní máa fi dúpọ̀ èmi Ọlọ́run ọba òṣèlú. Àtẹ́wọ́ mi ní yáyá. Lórúkọ Síkírù Àyìndé Barrister Àgbàjọlọ́lá. Àtẹ́wọ́ mi ní yáyá. Lórúkọ Àyìnlá Kọ́lìntì mi bàbá kú bàbá kú. Àtẹ́wọ́ mi ní yáyá. Lórúkọ èmi gangan mọ́kànlá ọ̀nì àràbà mi. Àtẹ́wọ́ mi ní yáyá. Gbogbo ní Fuji káàkiri àgbáńlá ayé. Oríire ìjẹ́rẹ́ Fuji tí gbogbo wa ní. Àtẹ́wọ́ mi ní yáyá. Àtẹ́wọ́ mi ní yáyá o. Àtẹ́wọ́ mi ní yáyá. Lẹ́ẹ̀kan sí onílù mi tàbẹ́sùn ní oòrùn rẹ̀. Níwájú adájọ́ elébèrè àbẹ́sùn ní oòrùn rẹ̀. Ready to mọ̀nà tó lọ dápàdé pàdé. Listen to my music. This is consolidation. Ready to mọ̀nà tó lọ dápàdé pàdé. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.